parí o, ṣé o ti gbọ́? O ti gbọ́, ìjà ti parí. Ààrẹ Gani Ige Adams wọ́n láwọn ò bá ṣe Sunday Adéyẹmọ Ìgbòho jàmù. Bẹ́ẹ̀ ni ìlú ẹkùn àwọn ògbógun ti ìlú ẹkùn. Mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yóò ní fẹ́ believe bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ mi kó lè dá ẹ lójú, ó ti mọ̀ pé màá mú proof tí ó yá wá tẹ̀lé mi kí n tó gbé fídíò wọlé. Iba Gani Adams breaks silence, says he has nothing against Sunday's Iru Ekun but rejects personal attack. The Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Iba Gani Ige Adams, has broken his silence amid growing criticism on social media, insisting that he has no personal grudge against Sunday or the Iru Ekun security network. According to him, the region needs as many credible security organizations as possible to protect lives and property from banditry and other criminal activities. However, he warned that such initiatives should not be used to undermine the sacrifices and achievements of those who have spent decades fighting for the Yoruba cause. I have nothing against our younger brother, Sunday, and his Iru Ekun security network. Adams said, the more security organization we have, the better for our people. But having the backing of the presidency should not be used to rubbish the good work and reputation I have built over the years. Iba Gani Ige Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land. Àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n láwọn ògbógun ti Ìgbòho mọ́. Wọ́n láwọn ò sì condemn Iru Ekun. Wọ́n ní as a matter of fact, I need more security organization nílẹ̀ kó tó ajíire Yorùbá láti ṣe kíni láti dáàbò bo ẹ̀mí àti àwọn dúkìá wa. Torí ẹ̀ o, àwọn ò bá Ìgbòho jà mọ́ o, àwọn ò sì kẹ̀yìn sí Iru Ekun o. Ìwọ tó bá tún fẹ́ dá security organization mi sílẹ̀, ó yá, wọ́n ní you are welcome. After all, ojú ọ̀run tẹ́ yẹ fò láì fapá gúnra wọn. Ṣùgbọ́n kó má dàbẹ́ ni pé kíní, ẹ tẹ̀lé mi kẹ́ wá wo fídíò kẹ́ gbọ́rọ̀ lẹ́nu ní kàn.
gbélé tó wá lára owó bọ̀bọ̀ kan tó dẹ̀ lẹ́yìn àfọ́gbà ẹ̀ tó kàwé ó ní lára tí ó ní lára òye bí. àwọn ọmọ tó lówó jù ní lọ́wọ́ àti ẹgbẹ́ ìmì lára wọn. àwọn ọmọ tó kọ́lé jù ní lọ́wọ́ àti ẹgbẹ́ ìmì lára wọn. àwọn ọmọ lára ẹgbẹ́ ìjọ ojú àrùn tẹ ẹ fò láìpẹ́ pàtàkì wọn. ìdílé máa pọ̀ sí i lára ké sí i lára ẹ̀ sí i láti máa bá yẹn. ṣé ti wá rí báyìí sí wípé ìjà ti dópin ogun ti tán ààrẹ gángan ni wọ́n sọ kẹjẹ máa wá wo ó lè pé àwọn nǹkan kan wà tó bí ààrẹ inú ni o ààrẹ Gani Ige Adams ẹni ojú ọ̀run tẹ̀yẹ fò láì fapágúnra wọn ọlọ́ọ̀ṣun pípẹ́ ti padà accept torí orin tẹ́mi ti ń kọ fún yín tipẹ́tipẹ́ nìyẹn èmi ò wá bá yín jà o àlàyé ọ̀rọ̀ ni mò ń sọ àwọn fídíò tí bá ṣe fún yín tẹ́ bá farabalẹ̀ tẹ́ ẹ̀ ń wò ẹ̀ rí àwọn kọ̀ọ̀kan nínú tòtò tatatata níbẹ̀ tẹ́ lè ṣiṣẹ́ lé lórí mo sọ fún yín títí tí mo ní ààrẹ ẹ mọ ibi tí problem ti wá ẹ lọ máa gbé ìgbésẹ̀ sending your boys on social media láti máa wá attack Igboho àbí ìrò ẹkùn we only downgraded you á tàbùkù báyìí yín á sọ yín dènìyàn yẹpẹrẹ kò sí orin méjì tẹ́ fẹ́ kọ kò sí irú àlàyé tẹ́ fẹ́ ṣe kò sí nǹkan méjì tẹ́ anybody wá rí bẹ̀ ìlara ni tẹ́ bá rojọ́ látẹ̀ní di lásàjíǹde wípé ẹ ṣe lára anybody ní ẹni bẹ́gẹ́ bẹ́ ṣe sọ nínú fídíò yẹn pé àwọn ọmọ ẹgbẹ́ yín wà tán lówó tán lọ́lá tán ní gbogbo nǹkan jù yín lọ ẹ ṣe lára wọn báwo lẹ ṣe máa wá ṣe lára Ìgbòho àbí báwo lẹ nǹkan tẹ́ sọ ìlara ni kò sí nǹkan míì tarí inú gbogbo kìíní ẹ̀yin lè máa accept but ìlara ni ìlara ló lè máa jẹ́ kẹ́ máa wò wípé ṣọmọ kékeré yìí ó fẹ́ wá lé mi sẹ́yìn ni ìjọ́ wo lọmọ yìí gan-an ìjọ́ wo la bákàrà tákàrà ń bímọ gan-an ṣọmọ kékeré yìí ṣódẹ̀ wá fẹ́ da gbogbo ilẹ̀ Yorùbá kó dé títí ẹnìkan ní ṣé kinní kan ìṣe ló yẹ kẹ́ ẹ ti jókòó nígbà tí ọ̀rọ̀ yẹn ti ń lọ bẹ́ẹ̀ yẹn ní ìgbà Yorùbá nation ẹ mọ bẹ́ẹ̀ ṣe múra kankan èmi tí mò ń sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀pa mí Ọlọ́run ni ò pa mí gbogbo àgbáyé rí gbogbo ìdọ́tẹ̀ ẹ̀rọ lórí ààrẹ òpìtàn ní Ìbàdàn ẹgbẹ́jẹ jáde sí ẹ má rò pé ọ̀rọ̀ Ìgbòho nìkan lọ̀rọ̀ tí gbogbo ọmọ Yorùbá fi ń bínú lé yín lórí ó dẹ̀ pé ẹ understand gbogbo géèmù tó ń bá yín play wọ́n ní ẹ̀ ń gbógun ti àwọn ọmọ kóòtù ajíire Yorùbá wọ́n lọ́ta òun ní ká ẹ lọ face agbára ìwọ̀nba agbára tó fún yín tó ní ká ẹ lọ fi face ọ̀tá ẹ lọ fi fèsì ọ̀tá ṣe lẹ̀ sásẹ́yìn látọ̀dọ̀ àwọn ọ̀tá lẹ mú lọ́rẹ̀ẹ́ àwa ọmọ Yorùbá tán dágbára jọ fún yín tán ní pé kẹ́ fi protect ẹ̀mí wa àti dúkìá wa tẹ́ ṣẹ̀ṣẹ̀ mention sìn àwa lẹ kọjú agbára yẹn sí ọpẹ́lọpẹ́ onílẹ̀ tí ó gbà fún yín. another thing tí mo tún rí ẹ máa ń sọ wípé Ìgbòho máa ń sọ̀rọ̀ jù ẹ̀yin náà máa ń sàsọ jàm àgbà níyín ipò àgbà là ń bá gbà Ìgbòho náà ti wà nípò àgbà báyìí ọjọ́ orí ọ̀ọ́nú ọjọ́ orí onílẹ̀ ti gbé ọjọ́ orí kọ́ lèèyàn fi ń ṣàgbàláyè ẹ̀yin náà list sọ̀rọ̀ yìí ẹni ní at 25 years of age àwọn ipò tẹ́ ti achieved nílẹ̀ Yorùbá ọmọ 40 years kan ò lè rí tó jẹ́ sí wípé ọjọ́ orí ò kan ipò àgbà onílẹ̀ ló ń yàn án ìgbà tọ́rọ̀ Ìgbòho ti wá rí bẹ́ẹ̀ yẹn tí gbogbo ọ̀rọ̀ Yorùbá nation ó ṣe gbé kò ṣe gbé wọ́n lọ bọ́ọ̀sẹ̀ wọ́n lọ ṣe gbá gbogbo oríṣiríṣi wàhálà tẹ́ ẹ̀ dá sílẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ títí dàbújá gbogbo bẹ́ẹ̀ ṣe ń tẹ gbogbo bọ́tì pé kán má fi sílẹ̀ títí the next 10 years or above gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa gbogbo ẹ̀ nìgbò ó ní gbogbo ẹ̀ mi ìwà mọ́ àwọn tó kù ó wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ láàmú ṣùgbọ́n ẹ kì í ṣọlọ́run ẹ gbìyànjú kó má padà wálé ṣùgbọ́n ó ti délé tó bá wá jẹ́ èmi lẹ́yìn ẹ bá tiẹ̀ ṣe eye service sọ pé kẹ́ dìde kẹ́ lọ́bẹ̀ bó jẹ́ lórí online náà ni tẹ́ máa fi mẹ́sẹ̀gì sí kí mídíà kíní yín kó bá yín gbé síbẹ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò congratulate Ìgbòho fún freedom ẹ̀ torí tẹ́ bá yín àwọn èèyàn lọ ìbẹ̀rù bójó ọkàn gbogbo wa kó sókè ṣàmọ́ pé ẹnu wọn náà fi sọ pé gbà tó wá sílé ọ̀dọ̀ yín ẹ̀yin orí iṣẹ́ àfún wọn ṣe ti rí bó ṣe ń lọ ààrẹ ẹ jẹ́ kó gun omi kó gun sí mi ilẹ̀ Yorùbá òun là ń dùn lọ́wọ́lọ́wọ́ ó dẹ̀ pé ẹ understand tí mo bá ń sọ àwọn ọ̀rọ̀ fún yín ẹ máa ń jẹ́ kí ọ̀rọ̀ mi kó máa dùn yín bẹ́ẹ̀ nǹkan tá ẹ nídìí ni mò ń sọ fún yín ìlú tí yorí ti change ilẹ̀ Yorùbá ojú ilẹ̀ Yorùbá àná lẹ sì fi ń wo ilẹ̀ Yorùbá ti change à ń du ilẹ̀ kó o tún ajíire ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ kó straight gbogbo nǹkan tó ti wọ́ gbogbo nǹkan tó ti bàjẹ́ à ń ṣàtúnṣe anybody tó bá fẹ́ dí wa lọ́wọ́ á jẹ ṣíọ̀ ìyà
lára nǹkan tẹ́yẹ̀ ń try láti ṣe torí ẹ fẹ́ dì wá lọ́wọ́ mú ni òun ló jẹ́ kọ́mọ Yorùbá kán ṣe kí ni wọ́n dìde tìyín ni àwa ọmọ kéékèèké la dìde tìyín o àwọn àgbààgbà yìí títí wọn ẹ̀mọ́ ìpàwọ̀ ní sọ inú ló kọ́ ẹṣin gbé mo dé sọ fún yín mo ní ẹ wọ́n àwọn ọmọ yẹn rò wípé àwọn bóyìí yín tẹ sọ sórí social media ọ̀rọ̀ wo ló wà lẹ́nu wọn tó sọ èmi ò rí kankan tó sọ ní ọ̀rọ̀ ju èpè àti èébú lọ ṣe wá rí èpè àti èébú tó ń bú Ìgbòho àti ìró ẹkùn òun gan ló wá fi ń túbọ̀ jẹ́ kí aṣọ yìí Ìgbòho àti ìró ẹkùn kó máa fẹ̀ sí kó máa fẹ̀ sí ẹ̀yin gan àwọn ọmọ yín tẹ́ dá sí online àtọ̀rọ̀ ẹnu yín àti bẹ́ ṣe ń ṣe torí ẹ jẹ́ kó yé wa wípé ẹ̀yin lẹ dà wọ́n síbi ibẹ̀ ẹ̀yin lẹ ní kán lọ máa ṣe ẹ̀dẹ̀ tí wọ́n ẹnjìníà ọ̀pọ̀lọpọ̀ ọba tó ń tẹ̀lé yín tẹjọ́ ń ṣe ní Ondo State káwọn náà kó àwọn bọ́ìsì sí online pé kán máa bẹ̀rẹ̀ sí ní da ilẹ̀ Yorùbá rú gbogbo ẹ̀ everybody rí ẹ ti wá kúrò lórí ibi àgbà tí ò nílẹ̀ fi yín sí ẹ notice wípé ibi tí ò nílẹ̀ fi yín sí ní ìgbà tẹ́ ń sọ yẹn ẹ rí pé ti kúrò ń bẹ̀ shadow lẹ̀ ń wò ẹ tún ìmọ̀ rò pé mò ń bu yín náà ṣètò mi ìsìn bu yín o ohun tí mo rí ni mò ń sọ fún yín èmi ò nídìí onífá kankan gbé nǹkan kan jọlẹ̀ o èmi ò ṣe kíní o nǹkan tí mo bá rí ni mo sọ o Ààrẹ Ọ̀nà Kakanfò wẹnu lẹ̀kẹ̀ wẹnu ọkọ ni wo bí ilẹ̀ Yorùbá ṣe ń lọ ni wo bí ilẹ̀ kóòtù ajíire rí gbogbo games bó ṣe ń lọ rí ẹ máa bọ̀ ẹ tẹ̀lé mi ẹ wá wo fídíò. wọ́n bẹ̀rẹ̀ sí í dájọ́ mo fẹ́ kí gbogbo yín mú mi lóhùn lénìí kékulé kó gbọ́ kó sọ fún toko gbogbo alágbára lẹ káàárọ̀ òjíire gbogbo tá bá ní kí gbogbo wa dájọ́ ká dájọ́ fólú ọmọ yìí. ọ̀rọ̀ mọ́ sẹ́fà yàtí àwọn tó jogún nǹkan láíláí tó kó pamọ́ ó yẹ kí gbogbo wa kó jáde ní àtẹ̀mí tí mo bá yín sọ̀rọ̀ ẹ́. tí mo jogún lórí ìtẹ́ yìí àwọn tó ń ṣe ìdáàbòbò wa bí olú ọmọ yìí èmi náà máa bẹ̀rẹ̀ sí kó tèmi jáde fún ilé ní ọjọ́. nǹkan wà nílẹ̀ káàárọ̀ òjíire o nǹkan wà nílẹ̀ káàárọ̀ òjíire. ẹni tó bá mú òwú tó rò pé títí ló mú tó bá di òwú fún á mọ̀ pé òwú ju òwú lọ. ogun òkó wa nílẹ̀ káàárọ̀ òjíire kò dẹ̀ ní ṣẹlẹ̀ títí láíláí. àwọn aláṣekú wa nígbà kùtùkùtù ẹni tó ní òkígbẹ́ agbèjáde ẹni tó ní ẹgbẹ́ agbèjáde ẹni tó ní kánọ̀kò agbèjáde ẹni tó ní ọ̀kẹ́ tó ní ọ̀pọ̀lọpọ̀ ẹrú tó ní ọ̀pọ̀lọpọ̀ jagunjagun akòjáde wọn kò lé akọni lọ́wọ́ kí ni wọ́n fi ń ṣoògùn náà owó ni ó wà nínú bíbélì ó wà nínú Quran owó ni kẹ̀kẹ́ ìyìn rere. tó bá fẹ́ já ewé tó fẹ́ já egbò owó náà ló máa. ààrẹ ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá wa onírìṣà bàbá wa ní ẹ ṣe gan ni ẹ kọ́ àdúró ti yé o àmúre onírìṣà àdìmúlà Oòduà ẹ ṣe gan ni ẹ kọ́ àdúró ti Ìgbòho àmúre on behalf of gbogbo àwọn ọmọ kóòtù ajíire tá a dúró ti Ìgbòho tó pátápátá nílẹ̀ Yorùbá lókè òkun à ń sọ wípé bàbá bí ayé bá ń jẹ́ ayé tí ayé ò mọ jẹ́ ayé aṣọ yìí yóò ní fàyà láéláé agbára ẹ̀mí ọgbọ́n ìmọ̀ àti òye tí ò nílẹ̀ fi ta yín lọ́rẹ wípé kẹ́ fi tukọ̀ ìrìn àjò ilẹ̀ káàárọ̀ ajíire kóòtù ajíire ilẹ̀ Yorùbá ikú àìsàn ayé èṣù ẹ̀ṣẹ̀ kò ní kánjú gbà lọ́wọ́ yín ẹ gbó ẹ tọ́ ẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lórí àpèrè bàbá yín ẹ fẹ́ wú parí ẹ fẹ́ rìgìjòbì ẹ ṣe ọba jẹ kó pẹ́ bàbá
a ní bàbá kan bàbá rà tó mọyì ọmọ ó mọyì ọmọ rẹ̀ o kò fi wá ṣeré bàbá rà tó mọyì ọmọ ẹ wá wò onírìṣà bó ti ń mọyì ọmọ bó ti ń mọyì ìṣẹ̀ṣe bó ti ń mọyì ìlú bó ti ń mọyì ọmọ. Bàbá kábíyèsí onírìṣà kábíyèsí ẹ bá mi ṣe kábíyèsí o gẹ́gẹ́ bí bàbá mi ọ̀gá mi Ìgbòho ṣà olú ọmọ Ìgbòho bí wọ́n ṣe máa ń sọ ẹ bá mi ṣe kábíyèsí bàbá ẹ̀yà kábíyèsí ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ní comment section. Ìwọ tí inú ẹ bá dùn sí nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ bàbá mi onírìṣà pẹ̀lú ọmọ wọn olú ọmọ Ìgbòho lánàá bá mi ṣe kábíyèsí kó bá mi dá lọ́ọ̀fù bolẹ̀ fún bàbá a máa rí yín bá ẹ̀ ní tí ẹ̀ ní tẹ́. ó lẹ́tí kí orú yẹn ni ẹ má bínú. Ààrẹ Gani Ige Adams mi ìwà bá yín jà ṣé mo ní kẹ́ máa bọ̀ kẹ́ wá wo fídíò àlàyé ọ̀rọ̀ ni mo mọ̀ ṣe. Ǹjẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu bàbá wa onírìṣà? Gèlè mú mọ̀ tú o gèlè mú tú. Wọ́n ní wọ́n ti pe gbogbo oníṣẹ̀ṣe tó wà ní gbogbo ilẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá àsìkò ti tó gbogbo nǹkan tí oníkálukú bá mọ̀ tí wọ́n pè ní nǹkan àmúṣagbára wọ́n lákọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn. Mo ti ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa onírìṣà lọ́dún tó ti pẹ́ tán ti jẹ mi ì tí ì gbọ́ rí kí bàbá sọ̀rọ̀ kan sọ wípé quote me with my words ẹ di ọ̀rọ̀ ẹnu mi mú wípé mo sọ bẹ́ẹ̀ ṣé o ti gbọ́ rí ni mi ò gbọ́ rí o. Ìgbò kí ọmọ sọrí náà bàbá onírìṣà ní ká di ọ̀rọ̀ ẹnu wọn mú pé gbogbo nǹkan táwọn náà ní tí wọ́n dájọ́ fún wọn tó fi ń ṣe agbára spiritually tó fi ń tukọ̀ ilẹ̀ kóòtù ajíire Yorùbá wọn láwọn akọọ́lẹ̀ wọn á fi support Ìgbòho àti ìlú ẹ̀kọ́ wọn ò wá fi dúró níbẹ̀. mílà 100 mílà mítà àṣà burúkú ọ̀ṣà ẹ má gbàgbé mi o 100 mílà wá náà fi support ìlú ẹkùn the same ìrù eṣiṣi tá ẹ pé lọ́dọ̀ ti yín ìrù ehoro Sunday ehoro ẹjọ́ ẹ pè mí lórúkọ mi náà orúkọ wọlé. Mo wá gbàdúrà fún ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àtèmi fún alára mi pé ọ̀tá ìwọ àti èmi kò ní sí ni àfi tó bá lé wa dé ibi ayọ̀ wa ṣó gbọ́rọ̀ lẹ́nu Ìgbòho ó lóun dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wọ́n ó nígbà tó gun dé bàbá sọ wípé ogun yẹn lágbára ẹni tó bá rìnrìn àjò yẹn ló lè sọ Ọlọ́run ogun yẹn tọ̀ inú mi dùn ipò ọjọ́ tèmi ṣojú mi Ìgbòho bá wọn parẹ́ máyé lára torí mo wà lára àwọn tó fi kọ́ lọ́rùn tí nǹkan bá ṣe é ní hàn Olúwa ṣeun ẹ̀rín ló já sí ọpẹ́ ló já sí. Ìgbòho tún wá tẹ̀síwájú ó fẹ̀mí ìmoore hàn ó láwọn dúpẹ́ lọ́wọ́ new era OPC new era àwọn tí arógundádé nìyẹn o àwọn tí Comrade Akin pẹ̀lú Adésínà Ìgbòho lẹ́kọ̀ọ́ àdúró tí òun ó lè fòun lè ní ìgbà kankan gbogbo ìgbà tó gun yẹn dìde ti àwọn àti títí dìsín wọ́n ní ẹ̀ fìgbà kankan fi wọ́n sílẹ̀ wọ́n nígbà tó gun wá kẹnu tán tí gbogbo àwọn bọ́ìsì wọn wá wò pé bàbá ibo ni ká wá torí bọ̀ báyìí kí lọ́nà àbáyọ ibo ni ká lọ wọn ní kò yí àwọn gan mọ́ torí ogun yẹn kò sẹ́ni tó yé wà láàyè àmọ́bi tó máa hẹ́ǹdì sí ṣùgbọ́n adúpẹ́ gbàgbégbé ọpẹ́ lẹ́yìn tẹ́mi ọjọ́kọ́jọ́ ọjọ́kọ́jọ́ oṣùkóṣù tẹ́mi bá dé Nàìjíríà ó ṣà a sì ń lọ sí ṣọ́ọ̀ṣì à ń lọ gbégbé ọpẹ́ Ọlọ́run ẹ tẹ̀lé mi dé ṣọ́ọ̀ṣì à ń lọ gbégbé ọpẹ́ alẹ́ mi yìn sọ́lọ́run àìmọye àwọn èèyàn tí ò já wọn tó rìnrìn àjò 1% wọn ti gbàgbé ẹ̀ lẹ́nu mo sì bá Ìgbòho ọmọdé yẹmọ dúpẹ́ gbogbo abiyamọ ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ màmá tó bí Chief Sunday Adéyẹmọ Ìgbòho Abọ́sẹ̀dé Ìgbòho Abọ́sẹ̀dé Adéyẹmọ màmá kú ni kò kú o ikú wọn ò já sí lásán ẹ máa sùn láyé olùgbàlà títí dọjọ́ àgbéǹde iṣẹ́ yín ò bàjẹ́ ẹ̀kúkú òfò ẹ̀kúkú ìyá ẹ̀kú lásán ìyá ìyàwó wọn tó tún ṣaláìsí àtọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá lọ aláàjì ẹ̀kú lásán kí lorúkọ bírọ́dà ọ̀rẹ́ wọn yẹn again ẹ̀kú lásán gbogbo yín pátápátá kòkòrò gbogbo yín tẹ́ lọ nínú ìrìnàjò yìí ẹ̀kú lásán iṣẹ́ yẹn ń tẹ̀síwájú. Ìgbòho tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo Àgbẹ̀kọ̀yà
ó nígbà táwọn boys wọn mọ ibi tó fẹ́ dorí kọ mọ́ àwọn gan wá sọ fún mi pé ẹ lọ sínú Àgbẹ̀kọ̀yà àwọn kan ti lọ join FIDIO wọ́n kàn lọ káàkiri ẹ wo bó ti ń dúpẹ́. ààrẹ ẹ bá dúró ti ọmọkùnrin yìí náà lénìí á dárúkọ yín